Dàkó jẹ́. Ọmọ ìyá mi kí ló ṣẹlẹ̀? Ṣé o ti pẹ́ lẹ́yìn náà ní báyìí? Òun náà mo pè mí báyìí. Alfa. Ókè ó tún wà níbi ìyànà yẹn àbí. Ó yà máa ní kọ́lẹ́ kadà á máa gbé ẹ̀ bọ̀. Wàá rí wá ń bẹ̀rẹ̀ á máa gbé ẹ̀. Ó yẹ kó ti dé báyìí náà. Mọ́tò yìí yẹ kó kó ìgbà. Jọ́ ló hápùn. Gọ́ni Kútì. Èèyàn ńlá ẹ̀yà agbáwo mi ò lè wá ẹ̀jẹ̀ mọ̀ láàmì kí ló hápùn. Dàkó jẹ́ tẹ́lẹ̀. Ọmọ kí ló ṣẹlẹ̀? Ọ̀gbẹ́ni kí ló wà? Ibi wà lè mú sọ̀rọ̀ mi kàn ní abá. Bó ṣe máa ń ṣe nìyẹn, àwọn kan fún wa ní àkọ́kọ́ sọ́jọ́ ọ̀gbọ́n láwọn kí ló ṣẹlẹ̀. Bọ́ọ̀lì kí ló ṣẹlẹ̀? Àríẹ̀ntà máa kí ló ṣẹlẹ̀ ọmọ ìyá mi? Ọwọ́ agbọ́n bá ṣe gba kan bọ̀ ni kò sí anything ọmọ ìyá mi kí ló wà fún òun rí báyìí tẹ́lẹ̀. John, ọ̀rẹ́ wa ń wo bẹ́ẹ̀ ni o, ẹrù wà lẹ́gùn. A máa sọ báyẹn mọ́ náà, ẹrù wà lẹ́bàá wò. Ṣé wọ́n tó yẹ pé ìwọ gan àwa gan gbára lé tó yẹ pé anything. Adé wa ń pe nọ́mbà ẹ̀ ò pík ẹ̀ wọ̀n. Pé kó máa rí báyẹn náà, kò sí nǹkan lẹ́ ọ̀ má yẹn parọ́ fún ẹ. Mo ṣáà náà pé ọmọ bíléèdì yẹn ó pè mí. Ó lánàá pé ká má ṣe bá ṣe fún un láṣà pé ó ti yẹ. Àlàyé bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ṣé wọ́n mọ̀ ọ́rọ́ obìnrin ni? Ìgídẹ̀ yẹn fọ́ lọ́rọ́ obìnrin náà. Tí ó bá ti so obìnrin aṣíkí ni obìnrin á fà ìwé ẹ̀. Kí ló ṣe? Ayé kú lórí ẹjọ́. Ẹ bọ̀ ara wa máa wá nǹkan ṣe sọ́rọ̀ ara wa náà. Ẹ̀wọ̀n yín boys, bó ṣe ni pé ẹ má wọrí, màá mú máa ṣàríyàn fúnra mi. Kẹ́ni, gbọ́dọ̀ wà lọ́la. Mo wà ráǹdù wà lé. Jẹ́ ká rí ra lọ́la, ló ti ṣe é sí. Gbọ́lá hàn ọwọ́ abuyè pẹ̀lú ìwádìí káàtì ẹ̀ ní òyọjú sí mi ìyìn torí tólótóló bó ṣe máa ń sẹ́ndì ẹ̀ sí mi. Ṣé rí àwọn iṣẹ́ tí a ṣe àwọn léèvù yẹn ó dà kó ti fẹ́ rẹ̀ wọ́n because àwọn nígbà mi àwọn gbọ́dọ̀ já mi sí àwọn kan lọ jí mi kí mo ti sùn lè jù ṣe rí àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó jẹ́ àwọn level ńlá mo fẹ́ kó jẹ́ àwọn level kékeré yóò tá à ń ṣe tẹ́lẹ̀ yẹn ó ti bẹ̀rẹ̀ ẹ̀wò lọ sí high level. wọ́n fẹ́ ṣe ni pé tínú ò bá tọ́ lásọ ẹ̀jẹ̀ ìtàn lè kan náà nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ó sì ní lọ́kì because mo ẹ̀ṣẹ̀ gbáṣẹ́ kan ni. báyìí àmọ́ ẹni tí ó ṣiṣẹ́ ìta sọ yóò jẹ́ tó láyà díẹ̀ o. wọ́n á parí yìí. reason that tí ìbá ń bu ẹṣẹ yẹn tán ní tí yóò fi confam pé iṣẹ́ yẹn down ni pé ó máa rí àǹjẹ̀lù wọn á nà díẹ̀ kí tó wọ́n máa kọ́ tó bá ti lè ṣe ìfaradà fún ẹgbẹ́ àjànú owó dé mìtìmìtì máa mi ní. dé báyìí sí ìgbéra wọn ó yẹ kó lọ bó ṣe kó lọ àmọ́ kò lọ bó ṣe kó lọ ó yẹ kó rí bó ṣe kó rí àmọ́ kò rí bẹ́ẹ̀ èmi gbọ́dọ̀ hàn gbó èmi tí mo ti fún wọn aládùúgbò máa tọrọ God forbid yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí mi. Ọ̀gbẹ́ni o fọ́nì gan. Ẹjọ́ dáná fi mí rẹ́rìn báyìí sí. No, ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ náà. Bọ́lá àǹjẹ̀nú nẹ̀. Ókè àpẹẹrẹ kó nẹ̀ dà. Ó yẹ kó nẹ̀ kó jù báyìí lọ náà. Ṣé o mọ̀ pé dìmọ́ bó bá ṣe nà ẹ́ lówó ṣe máa ké sí i? Máa wọ̀ bọ́ ẹ̀ ṣá. Ó yẹ sí èèyàn. Tó nígbà tó bá tó ìyẹn papọ̀ tó máa bá ní ìyẹn nínú. Súnsún mi ọ̀rọ̀ wo ló ń sọ yìí? Mo dá ìpín ẹ̀ gbọ́ nǹkan tí mò ń sọ.
àní gbogbo ara ẹ̀ yẹn kéèyàn rí pé ó yá everything má ti wà lára ẹ̀ lọ ìmọ̀ bá ń jẹ̀nu ẹ̀ bá ṣe nà lówó ṣe máa wọ. àlàyé ní sùúrù farabalẹ̀ aṣá ti gbọ́ pé àjẹ̀nú náà ń sìn. owó ló kù ká máa náwó lọ. pàtẹ́kù rẹ̀ àbí ẹ̀ òbí. ìyẹn kéré orúmọjúmọ́ ẹ̀ ní òun la ìṣẹ̀lẹ̀ fù yìí ká tó rí báyà bíi 2 days sí 3 days báyìí sí lásán ọmọ kan máa yàtọ̀ gan-an. ṣé wọ́n ti mọ́tò báyìí ti àlàyé yẹn wọ̀ ẹ̀ tí ó pọ̀ tó fi gàwá sí pọ̀bù yẹn. náà. máa get it next week. ọmọ kìíní ti pẹ́ jù ọlọ́run. ó bẹ̀rẹ̀ náà báwo ló ṣe ń sọ̀rọ̀ bá ẹnìkan ló ṣe wọṣẹ mọ́jú oníkó ń pẹ́ jù ṣé kò ní ṣe díẹ̀ ni. ẹ dìde ẹ ń wo lọ wò lọ ẹ dìde náà kí ló ṣe. aláyé kí ló wá kùn ún. wò lọ kí ló ṣe ẹ bọ́lá ọmọ bá wàhálà bọ́láhùn 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 owó ra aláyé bọ́láhùn. ẹ filẹ̀ ara máa tó balẹ̀ ń sìn. bọ́láhùn sọ iṣẹ́ ìjẹ̀bú nìyẹn ṣé kò tí yé wọ ni wọn pe ìmọ̀ tó bá ti gbó sí bẹ́ẹ̀ lówó ṣe máa pọ̀ sí ó rí pa ara ẹ̀ máa balẹ̀ ń sìn. ara ẹ̀ ti wọ bó òkè ṣe ṣe ẹ ó bá. ṣé kò ṣe wọ ni kí ló ń ṣe ẹ́ ó rí pa lẹ́yìn kówó dé káwọn ṣe kí ni kí ló ṣe tó mowó náà ni ara ẹ̀ ti bọ̀ òkè ó dá àjà ẹ̀ ọ̀nà. ara ẹ̀ ti bọ̀ òkè ara ẹ̀ wá jókòó. ìṣẹ́gbẹ́ fún mi àti lò ó àjọ̀nú ti wá o wọ́n ti mọ̀ wá o. owó ẹ ti dé. owó òde o. owó ò tí ì dé. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ níjọ́ wo náà lọ́wọ́ ṣe ẹnu ó máa ní sùúrù díẹ̀ ẹlòmíì àmọ́ ìjọ́jọ́ márùn-ún ẹlòmíì àmọ́ ìjọ́jọ́ méje ẹlòmíì lọ́jọ́ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá ti ní faradà rẹ̀ owó ti dé. jọ méjì bọ̀ ewu tó wà ní gbígbó tó tún mú dání. ó ń gbó. gbígbó yìí ṣe nǹkan bàbàrà ó mọ̀ pé àti lówó yìí sì ìsàlẹ̀ ẹ̀rọ ó lẹ́gbẹ̀ẹ́ ẹni kìnnú lówó wa sórí gbígbó tó ń mú òun tiẹ̀ tó máa ń wọ̀n ẹlòmíì àmọ́ ìyọ̀bọ tó pé yóò yọ̀bọ tí ó di ọ̀bọ láàrin ijọ́ mẹ́ta síjọ́ mẹ́rin kó tó di kówó rẹ̀ máa dé. ìfaradà lọ́mọ yín. ẹ jẹ́ kó jẹ́ báyìí pé odidi ọjọ́ méje ni màá fi gbó báyìí. mi ò sọ fún ọjọ́ méje ó lè tọ́jọ́ méje ó lè má tọ́jọ́ méje tẹlomi àti máa jù bẹ́ẹ̀ lọ díẹ̀ àmọ́ tí gbígbó yẹn bá ti lọ stop owó rẹ yóò ju ti Dangote lọ ọbẹ̀ rẹ lọ. àzìn ó dà pé understand nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe ó máa ń gbó gan tó bá lè ń gbó báyìí gbogbo ẹ̀jẹ̀ ló máa ń gbẹ lára ẹ̀. ẹjọ́ mo máa bó bá ti gbó sí bẹ́ẹ̀ lówó yóò sì pọ̀ sí. alàgbà àwọn ẹgbẹ́ gbogbo alàgbà sọ fún mi pé ìyẹn tó máa máa bú èyí tó yà mí nínú. hello sir ẹ ṣé ọjọ́ sir. olúwa ṣe. iṣẹ́ yẹn mo ti lò bẹ́ẹ̀ tí ní kí n lò ó àjànú yẹn sì yọ. ó ti dáhùn. aleluya aleluya ìjàdópin ògo òṣìṣẹ́ olùgbàlà jagun mọ́lú orí ayọ̀ la ó máa kọ́ aleluya. àmọ́ nǹkan tó jẹ́ surprise fún mi ni pé ó tún mú gbígbó lọ́wọ́. mi gbọ́ kọ́ bá kékeré. gbígbó tààrà. bẹ́ẹ̀ ni sà. tí ó gbó gan-an. bẹ́ẹ̀ ni sà. wo mi gbígbó yẹn gangan ní yọ ọbẹ̀. ok pé kò sí problem lórí gbígbó. wo mi ẹni wà á máa ranjú báyìí wà á máa gbó bí ajá wà á gbó wà á tọ̀ sára wà á máa gbó bí ajá wà á yàgbẹ́ wà á gbó wà á máa bì wo mi for good
7 days ni wàá fi gbó àjàjà tó bá wá lọ wá wọ 9 days owó ẹ dé believe me owó ẹ ti dé. ó ti yé mi sà ó ti yé mi sà pé bí gbogbo yẹn bá ṣe pọ̀ sí lówó ṣe máa yá sí. ó yé mi sà thank you sà máa máa pè yín ẹ ṣé gan sà. àyà mi ti já tó mọ lọ́mọ fi ń gbó àṣebó bá ṣe gbó sí lówó tó fi pọ̀ ọba òkè fún Gbọ́láhàn ní agbára ó tún lè gbó sí dáadáa kó rè lè yarọ because the more bó bá ṣe lè gbó sí tó wẹ̀rẹ̀ ṣe ń ya sí lèmi náà fi lè jẹ̀gbádùn rẹ̀. kí ló dé tí mo ní yọjú sí mi láti bí ọ̀sẹ̀ méjì tó yọjú sí mi. mọ́mí ẹ wò mẹ́wàá mi ò wá òkè rárá ara mi ò yá mo ṣe kó lọ hospital gan ni nǹkan ló ṣẹlẹ̀ gan ni tí mo fi wá báyìí. ó dáa tó bá ẹsẹ̀ kó lọ hospital ṣé yẹn wá ní kó o mọ̀ bá sẹ́ndì owó tí mo ní kó o sẹ́ndì sí mi. ṣé wàá rí nípa owó yẹn. mọ́mí ẹ fún mi ní ọjọ́ mẹ́ta péré just 3 days. ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ni. ó ti pẹ́ jù torí rẹ̀ ló jẹ́ wá lónìí yìí o. ẹ wo mọ́mí 3 days tó sọ yẹn ẹ̀yẹn kan ṣe sùúrù so lẹ́yìn 3 days ẹ̀ ń wo yẹn owó máa dé ẹ má wọ ìmọ̀ anything tẹ bá need ẹ wò ẹ̀yin ẹ kan lọ máa order anything ẹ lọ máa. kí ló dé Gbọ́láhàn mọ́mí Gbọ́láhàn ẹ ṣe sùúrù ẹ ṣe ara ẹ máa balẹ̀ ẹ ṣe sùúrù. ara ẹ máa balẹ̀ ọ̀nà kí ló fi sọ́mọ̀ mi ọlọ́ra rẹ̀ máa balẹ̀ mọ́mí. nígbà tó lára rẹ̀ tó fẹ́ balẹ̀. ara ẹ máa balẹ̀ Gbọ́láhàn ara ẹ máa balẹ̀ mọ́mí ẹ ṣe sùúrù. ọwọ́ lẹ́rọ wọ́n balẹ̀ báńgbé hospital yá báńgbé. ẹ dákun àga dọ́sìn mẹ́wàá àti débù dọ́sìn márùn-ún èlò ló jẹ́. 50,000 kí ló dé lẹ́sùn wáyé fẹ́rẹ̀ ẹ jẹ́ fún yín lẹ́gbẹ̀rún méje. kò gbà ó gbogbo nǹkan ló ti wọ́n sí. tó bá wọn orí tébù wa ní nǹkan tí wọ́n gbẹgbẹ̀rún méje lọ́wọ́ mi. kò gbà ó gbogbo nǹkan ló ti wọ́n sí. ẹgbẹ̀rún méje pé. ẹ wá hà màmá padà síbí ẹ wo ayé yóò ní báyìí bẹ́ẹ̀ ni yẹ́ ìjọba kẹ́yìn o. ṣé ẹ mọ̀ pé kò sí gbogbo tí ń lọ nílùú tí ò ní sojú èmi ojú tó ní ojú tó kó. ṣé ẹ lẹ́nu tàbí tí ní ayé ìgbó orí bí èèyàn ti gbórí ajá mọ̀mọ́ tí gbó. wọ́n gbogbo eléyìí tó ń sọ yóò kàn mí o kò kàn mí o má bá tiẹ̀ lọ. ìyá Panasuku tí n máa parọ́ fún yín kó rí ìyá kọ̀ mi ó burú. ṣé níbi tí a wà yìí Gbọ́láhàn ní gbó bí ajá. Gbọ́láhàn ọmọ tó ṣe ohun dáadáa kólókóló. ẹ ti jájú ẹ fò já. ṣé rí gbígbó tèmi mọ̀ ní kéèyàn máa gbọ́ orí tiẹ̀ ni mo ti rí gbó. àpẹẹrẹ ni mo ṣe mo gbódé bíi pé kò sí bí wọn wà gbédé wọn gbédé lé ìwòsàn wọn kọ tìjọba wọn kọ tààdàdì wọn kọ tí máa parọ́ kó ìyá kọ mi ó bu. èmi náà ni wàá rí ọ ni. Gbọ́láhàn gbó Gbọ́láhàn ó lè máa gbó báwọn ká dáadáa. ṣebí èèyàn ni wọ́n náà ṣebí èèyàn ni wọ́n náà. orí pọ́nrọ̀ ọ̀rẹ́ rẹ̀ ó ti wá aṣọ mi báyìí ó ti dọ̀ hospital mẹ́ta sí ìgbèdé báyìí. ẹ wò mọ́mí ibi tó rọ̀ dé dúró ló máa bẹ́tà kí n jẹ́wọ́ fún un. jẹ́wọ́ kí ni. bí kọ́ndíṣọ̀n Gbọ́láhàn tẹ̀lé ẹ̀ mà ló ń ṣojú lásán bẹ́ẹ̀ ni mà ẹ wò ìgbà tí nǹkan fẹ́ máa dá fún wa ṣe bẹ́ẹ̀ a wá lọ sí ọ̀dọ̀ wòlíì kan so wòlíì yẹn ló wá fún wa ní ọṣẹ kan so mo bọ́ṣẹ yẹn tó wẹ̀ ló lídì sí gbogbo nǹkan tẹ̀ ń yẹ. ọṣẹ lọ́wọ́ àwẹ̀ tí fi ń gbó bí ajá kò tiẹ̀ ti dá so orí tó ọba fẹ́ kí n fọlọ́pàá mú wọ̀ kan báyìí wọ́n bẹ́tà kó wá mú mi lọ ọ̀dọ̀ wòlíì tó fọmọ mi lọ́sẹ̀ wọ́n mú mi débẹ̀ ọ̀yá kí ló dé wọ́n bàtà kó já lọ. ní ọjọ́ gbogbo ta nìyẹn o. ẹ káàsán. ẹ káàsán ẹ wọlé. ṣé ẹ̀yin ni alàgbà Samson. bẹ́ẹ̀ ni èmi ni alàgbà Samson. You are under arrest. ẹ má bínú
ẹ jọ kí ni mo ṣe. tí ẹ bá dé àgọ́ wa ẹ tó lè mọ tí ẹ ṣe ẹ dìde ẹ má misbehave because àwọn ọlọ́pàá ti sọ wọ́n di gbogbo lè mú ẹ dìde. ẹ̀yin ọlọ́pàá ẹ má sì mí gbọ́ òjíṣẹ́ ọlọ́run alààyè ni mí ọmọ tá a sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọmọ dáadáa ni sí mi mi ì gbọ́dọ̀ sí nǹkan tí ò dáa fún ètò sẹ́tẹ̀rì tí mo ṣe fún yìí ètò sẹ́tẹ̀yẹn fi ń rí owó gbà ní ètò kọ́ yà mí lẹ́nu ní bíbó tó ń gbó àmọ́ bíbó tó ń gbó yìí ó yẹ kó ti dáwọ́ dúró kó ti máa gbowó. kó ti máa gbowó alàgbà ẹ̀dẹ̀ ní kẹ́hìn ṣiṣẹ́ burúkú lẹ fọ́ mi ọmọ ńlẹ̀ mọ́ ń pẹ́ ẹ̀jẹ̀ látijọ́ yìí ó dẹ̀ ń gbó tí ẹ bá jẹ́wọ́ fún wa a máa fìgbà fún ẹyin lẹ́sẹ̀ ẹ ti fẹ́ máa fún wa ní wàhálà sí lórí ọ̀rọ̀ yìí alàgbà ẹ mọ nípa nǹkan tó ń sọ mi àbí alàgbà àbí ẹ fẹ́ fọmọ ìsawọ́ òfin jọ yín. ẹ̀yin ọlọ́pàá ẹ jẹ́ kí n tó fi dá yín lójú pé iṣẹ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ ẹni tó jẹ́ ọ̀gá sí mi nínú iṣẹ́ wòlíì ló fún mi létò iṣẹ́ yìí tí mo ṣe fọmọ náà. tí mo bá gbọ́ yín dáadáa ẹ̀yin gangan kọ́ lẹ́ níṣẹ́ yìí so àtọwọ́ alàgbà kan lẹ́tì gbà kẹ́ tó wà lọ́wọ́ lò fún bọ̀bọ̀ yẹn. mo fẹ́ kọ́ lọ́gbọ́n ni. alàgbà ẹ fẹ́ kọ́ lọ́gbọ́n ẹ fi wá lówó gbèsè tó tó báyìí. ní wòlíì kékeré sí ni ọmọ lẹ́yìn mi ìgbésẹ̀ wo ni mo lò tó pọ̀ jù láti kọ́ lọ́gbọ́n. alàgbà ṣe pé nǹkan tẹ́ ẹ rò pé ẹ ṣe fún pásítọ̀ Samson kọ́ ló lò ọ̀tọ̀ lọmọ tó lò ó dẹ̀ wà ní ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan báyìí. ẹ má rope mi rárá don't rope me ẹ má rope me o ọmọ kan ọ̀gbọ́n ọmọ kan kò sí kankan tó kàn mí pẹ̀lú ọmọ Pastor Samson olóṣèlú mo dẹ̀ kọ́ lọ́gbọ́n. Nonsense! èmi ò yẹ̀yẹ́ mi in public ó ṣetán òun ni wọ́n fẹ́ tẹ̀ràn mi mọ́lẹ̀ àbí irọ́ ló pa èmi nítorí owó because of money Pastor Samson ó dẹ̀ yẹ̀yẹ́ mi ó belittle mi àìmọ̀ mi ni tó bá jẹ́ pé o mọ̀ mí tó o ṣe yẹn o ò tiẹ̀ ní ever ṣe sí mi láíláí èmi Anjọ́rìn èmi Alàgbà Anjọ́rìn parí yòókù n tó ṣe yìí gbogbo tí mo ní pátá ó ní máa fi gbẹ̀san ọmọ yóò jẹ́ kú ọ̀lẹ́yìn Jésù á lo capital letter tó kù. àmọ́ alàgbà nítòótọ́ ni mo ṣe yín ṣùgbọ́n mi wá ti ṣàlàyé fún mi bẹ́ẹ̀ ṣe jẹ́. ọlọ́run tiẹ̀ sí ó dáa báwọn olùsọ àlàáfíà fún yín o. kí lẹ fẹ́ kí n ṣe fún yín. kẹ́sí fún mi kẹ́sí fún ara yín gangan ni torí ìdí ni wípé bógàmù tí ẹ ṣe lánàá ní church ẹ̀yin pẹ̀lú Alàgbà Anjọ́rìn mo rí pé ẹjọ́ ní misunderstanding kan láàrin ara yín tí ó sì kú tó jà. nǹkan tí ò yé wọn ni mo ṣàlàyé fún wọn. ẹ bá ti mọ̀ bá wọn gbé gbóná báwọn ṣe ń gbé gbóná. olùsọ olúwa gbọ́ yín. ẹ ṣe rí Alàgbà Anjọ́rìn mi yìí ṣe ń rírọ ṣe rí Alàgbà Anjọ́rìn iná bàbá wọn ta ojú pàlà ni wọn kájọ làlà ni wọn. bẹ́ẹ̀ ni béèyàn bá ṣẹ̀wọ̀n láàárọ̀ tí ó bá tètè wá ẹ̀bẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹnu mi kọ́ lẹ́ẹ̀tì gbọ́. nítorí bẹ́ẹ̀ ni nǹkan kankan tẹ́ wàá sí fún mi ní wípé bóyá eléyàn tẹ́ mú dání ni o àbẹ́ eléyàn bó sì jẹ́ pé fún ara yín náà lẹ́ẹ̀dá lọ. kẹ́ ẹ lọ bá wọn kẹ́ ẹ bẹ̀ wọn tó bá ṣe é ṣe kẹ́ ẹ dọ̀bálẹ̀ fún wọn kẹ́ ẹ bẹ̀ wọn dáadáa tó bí bẹ́ẹ̀ kọ́. olùsọ mo dá yín lóhùn. ṣèkì mọ́ tán yẹn tẹ bá ń gbọ́ pé sàpà náà gbóná ẹlẹ́gùn rẹ̀ ló gbóná Alàgbà Anjọ́rìn ló ń jẹ́ bẹ́ẹ̀. nítòótọ́. bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nu ṣùgbọ́n inú mi dùn pé ká báyàn sọ̀rọ̀ ó sì gbọ́. ẹ ṣì gan-an olúwo bá mi wà pẹ̀lú yín. nítòótọ́ ọ̀tọ̀ níbi tí mò ń lọ ṣùgbọ́n ní ìsín n kọ́kọ́ gbọ́dọ̀ wọn lọ́nà kó tó di pé màá máa lọ síbi tí mò ń lọ. ẹ ṣì gan-an ni o. ẹ ṣì gan-an ni rí dààmú wàhálà ò ní jẹ́ ti yín o. Alàgbà Anjọ́rìn ọ̀dọ̀ wọn màmá gbàgbà báyìí. mo ti wá báyìí mo ti wá bẹ̀ yín ẹ ti jẹ́ oyé mi pé ẹ ti gbọ́. mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ mí ṣe ti gbọ́ pàápàá tó lọ ìwọ obìnrin
bíbélì sọ wípé ọkọ ládé orí aya ọkọ ládé orí aya lójúmọ́ ìsàbíòye gbogbo nǹkan tó bẹ̀rẹ̀ bá ṣe kọ́lé èèyàn máa ń lònà gidi sùúrù la fi ń ṣọkọ rẹ̀ ẹ ti gbọ́ kì í ṣe pé gbogbo ẹ̀ náà lè máa mú lágídí ṣe ti gbọ́ bàtẹ́ ẹ bá ti mọ̀ wá ara yín àlàáfíà máa jọba náà tálàáfíà bá jọba èmi máa ráyè wọlé àṣìṣe náà ayé yín ẹ̀rí ìyanu ọlọ́run àyípadà rírá dẹ̀ bá ní. so mi ò ní fẹ́ gbọ́ pé ọyá gbọ́ mi sí omi tó láàrin méjèèjì ó máa dà fún ògùn ayé yá dẹ̀ kú jẹ gbọ́ tó bá di ọ̀la ilé padà wá kí n tún bá yín sọ̀rọ̀ tó wà pẹ̀lú ẹ̀ tàǹjì ṣe ti gbọ́ mi ò fẹ́ gbọ́ jà mọ́ ṣe kàlẹ́ á dà fún yín ẹ pẹ̀lẹ́ o. àlàáfíà fún yín sàmì mo sì mọ̀ pé ẹ̀sìn máa bínú torí ẹ̀ náà ló jẹ́ kí n wá láti wá bẹ̀yìn. ewúrẹ́ lé ọmọ ìyọdẹ àgùntàn lé ọmọ ìyọdẹ Pastor Samson. Sir. Ok ìwọ ti Jésù lẹ́nu ẹ ṣe gẹ̀ẹ́sà kí ló bá wa. ẹ sì ní sà nípa tó ṣẹlẹ̀ níbi program lánàá ni mo ní pé kí n wá bẹ̀yìn fún mo fẹ́ kẹ́ ẹ gbà pé ẹ̀jẹ̀ ọmọ kékeré ni ó dà mí láàmú tí mo fi yájú sí ẹ foríjì mi sà. ẹ̀jẹ̀ ọmọ kékeré ọmọ yẹn lọ́pọlọ náà in fact ó ní ọpọlọ tó dáa tí ọmọ kékeré yẹn fi gba aṣọ lára àgbàlagbà níta in public tó wá dé kọ́nà kan wọ́n wá ní ká gbàlagbà yẹn gbaṣọ yẹn padà torí pé ẹ̀jẹ̀ burúkú tó wà lára ẹ̀ ló ń ṣe kí ni ló ń kọ̀ǹtò rẹ̀ mi ò bínú tó bá jẹ́ pé mo bínú ni bí mo ṣe rí ẹ̀yẹ ìgbà fáyà ẹ̀ àwọn ọmọ pé mo tó bẹ́ẹ̀ ó mọ̀ pé mo tó bẹ́ẹ̀ èmi Anjọ́rìn bẹ́ẹ̀ kí la fẹ́ fi bínú sí bíbélì sọ pé ká bínú ká má ṣe ṣe ká má ṣe jẹ́ kí òun kó ṣe kí ni owó ọba ìbínú wa tìyẹ tó lọ lánàá yẹn ó ti dà fi sẹ́yìn àti gbé tuntun ẹ̀kọ́ ni mo ṣe délé náà wọ́n wò pé a kọ́ Pastor Samson jọ́wọ́ lélẹ̀ bẹ̀rẹ̀ sẹ̀mí wọn máa ń láti máa console ní fúnra wa ní pé how many years ni Pastor Samson nínú iṣẹ́ ìrànṣẹ́ kò tí ì rí ìrírí kankan so lèmi náà ṣe wá kú ṣùgbọ́n mi ò wá fẹ́ ṣe ní àgbàlagbà tó fẹ́ lọ bẹ ọmọ kékeré ní ma bí a ti pè é mo rò pé mi wọ́n tó console ní gangan náà lóyún tí wọ́n náà pé kó wá rí so a bá ti fọ̀ tó bọ́ mọ́ àdé fi tòsí fáwọn tọrọ ọmọ kékeré ò ní jẹun kó máa rà bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mi tọ́ dá nítorí owó ìlú lówó. ẹ má bẹ̀rù sá iṣẹ́ sùn ní òtò jẹ́ dáró ìwọ̀n láíláí. ó ti tán nìyẹn ó ti tán kìíní ìdúró ó ti tán nìyẹn nítorí mo ní pé wá bẹ̀yìn fún náà ni mo ti fẹ́ máa lọ. ó fẹ́ máa lọ ọmọ rẹ iṣẹ́ kan ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ ẹ̀sẹ̀ wọ́n á wọ̀ pé ta ni first person ti mo lè release iṣẹ́ yẹn fún pé mo lè release iṣẹ́ yẹn. ẹ fẹ́ fún mi. orí mi bí tí mo ti hera tí ọlọ́gbọ́n lórí. ó tí o. wọ́n á wò pé ó wù bí the first luckiest man tí màá fún níṣẹ́ ìròyìn yẹn so ọmọdé yìí fún bẹ́ẹ̀. ìsinmi inú mi ṣẹ̀ṣẹ̀ wá dùn pé ti yọ ní sinmi tòótọ́ ẹ sì gbé sá. Pastor Samson. Alàgbà. Pastor Samson. Alàgbà. Nkéwì. Tí o tó wá ọbẹ̀ mi, mo dẹ̀ open mind mi fún ẹ pé mo ti gbọ́ mo ti gbà. Àbí òun ló jẹ́ kí n fún ẹ ní iṣẹ́ tí mo fún ẹ. Àbí? Bẹ́ẹ̀ni. But mind you, mo fi ẹ̀jẹ̀ sí inú tó tọ́ fọ̀fọ̀ jáde. Bàbá, ṣé wàá mọ̀ pé ìtẹ́ ẹsẹ̀ yìí ọmọ tá à ń sọ̀rọ̀ pé ẹsẹ̀ kan yẹ ẹsẹ̀ kan ló wà bẹ́ẹ̀. Ọmọ yẹn ò lè gbọ́dọ̀ kú tó tọ́mọ yẹn bá yẹn fi kú. Mother case ni. Mother case. Something comes to my brain. Ọmọ yẹn kò gbọ́dọ̀ péjọ mẹ́sàn-án. Onígangan ló péjọ mẹ́sàn-án. Ẹjọ́ mẹ́sàn-án.
bó ti á jẹ́ kó tiẹ̀ sọ̀rọ̀ kó sọ tí ń sí ọ. àlàáfíà fún onílé. àlàáfíà fàlejò tí ń bọ̀ à ń jọ ń rìn. tóbi sí no. àbí wọ ni pásítọ̀ tí wọ́n sọ ni. ẹ jọ ṣé ìṣe pé mò ń lálà. ẹ lálà ìbájọ́ níbi ìbá ń sìn. tóbi sí no má sọ fún mi pé ọ̀dọ̀ ẹni nǹkan ti ṣẹlẹ̀. àbọ̀dọ̀ ti wọ. Bọ́láhàn. Bọ́láhàn tí mo gbé kúrò lọ́dọ̀ rẹ̀ nígbà tó ń gbọ́ àwọn ìwà pálapàla òun rèé o. Jesus Christ of Nazareth. Bọ́láhàn rèé. Bọ́láhàn ni. ẹ wo alàgbà intanẹ́ẹ̀tì kan nìyẹn sí o intanẹ́ẹ̀tì sì bẹ̀rẹ̀ fún akùnrin lẹ́wọ̀n sí torí kò gbọ́dọ̀ kú. ẹ jẹ́kẹ̀ kí ló ṣẹlẹ̀. Bọ́lá ẹ yẹ wo. Bọ́lá kí ló mú ẹ yẹ wo ẹ jẹ́kẹ̀. Bọ́lá Bọ́lá. Hey Jesus. ẹ yẹ wo Bọ́lá mọ́rí mi o. Mọ́rí mi. Ẹgbẹ́ tó dùn mí jù. Kí ló dùn yín jù? Fọ́sẹ̀! Tí màá kọ́kọ́ rí ọmọ mi sí ìsìlẹ̀ ti gbé lọ. Torí ìgbà tá ẹ mọ̀, ìwà kúkú tá a wù, ẹ fi fọwọ́ ayé sí ayé sí. Mo lè tí wọ́n ní gbọ́dọ̀ pé yín bá fi lè kú, jọba bá wà yín fà. Ẹ jẹ́ ká lọ. Tó a sọ mí lọ́wọ́ pé tí ọmọ yín bá fi kú, mọ́dà kèsì. Ẹ jẹ́ ká lọ. Ẹ jẹ́ ká lọ.